sórí ètò Toyin Tomato lórí ojútélé tẹlifíṣàn. Ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà náà ṣe dáadáa bá yín, torí pé dáadáa náà ni àwa náà wà àti pé dáadáa náà ló ń bẹ nínú ábídí. Lónìí àlejò wa Toyin Tomato, èmi a máa pè wọ́n ní Toyin kùkùmbà, àmì àsàn máa pè wọ́n ní Toyin màlá, omi ẹ̀kọ́ náà ni. Lónìí a fẹ́ gba anímọ̀ràn àǹfààní tí àwọn kórópọ̀n tó máa ń ṣe lásìkò ìbásùn. Ǹjẹ́ kórópọ̀n yóò wúlò tí ìbásùn máa ń lọ́wọ́ àbí kò wúlò? Gbogbo ẹ̀ náà ni Toyin Tomato wọ́n là wá lọ́yẹ̀. Ṣùgbọ́n ká tó wọnú ètò, ẹ bá kí ojú tó ń wà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú tó lè wà tó olólùfẹ́ Toyin Tomato. Ṣé dáadáa mo bá yín yan? Àlàáfíà la máa wà lágbára Ọlọ́run. Àmín àmín. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé ohun tá a fi torí ẹ̀ gbé Toyin Tomato wá sórí ètò náà ni pé ká máa là wá lọ́yẹ̀ tí akọ àtabo tá a fi máa gbádùn ara wa. Tẹ́pẹ́ lásìkò ìbásùn àní máa wò ta, àní máa sọ pé ìyàwó mi kò mọ sùnésùné ṣe, ọkọ mi kò mọ ṣe. Ìwẹ̀ náà ni Toyin Tomato rí pé ọ̀sẹ̀ tó kọjá wọ́n là wá lọ́yẹ̀ bí ọkùnrin tó bá sanra bó ṣe lè gbádùn obìnrin tó sanra tàbí obìnrin tó sanra lè gbádùn ọkọ ẹ̀. Lónìí ohun tá a máa gbé ẹ̀ náà ni àǹfààní tí kórópọ̀n méjèèjì tó ń ṣe lásìkò ìbásùn. Ìjó tiẹ̀ láǹfààní nǹkan tó ń ṣe fún ìyẹn bàbá àbèjì ìyẹn kùkùmbà lásìkò ìbásùn. Ẹ ṣé gan. Àwọn àǹfààní tí kórópọ̀n ń ṣe kò kéré rárá. Tí ẹ bá ṣàkíyèsí, ẹ rí pé kórópọ̀n ọkùnrin ó pín sọ́nà méjì. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti rí pé kórópọ̀n yín ó ti fẹ́ jẹyọ kan, ẹ tètè lọ sí hospital. Nǹkan tó normal ni kí kórópọ̀n ọkùnrin kó pín sí méjì. Àwọn àǹfààní tó ń ṣe ò kéré rárá, nítorí pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn ọkùnrin míì wà tán pé bùràntàṣì wọn ìyẹn kùkùmbà bẹ́ẹ̀ wọn ó ti rí bákan, bóyá àgbà ti dé, bóyá ń lo àwọn oògùn kan, kò wá jẹ́ kí kùkùmbà yẹn kò jẹ́ kó dé, kò jẹ́ kó le, kò jẹ́ kí ṣan, kò jẹ́ kó jáde nù ẹ̀. Tí obìnrin tó bá mèrè ṣe dáadáa bá rí ọwọ́ ba, tó bá fọwọ́ ba irú kórópọ̀n ọkùnrin bẹ́ẹ̀, àwọn ìgbádùn tó yẹ kí ọkùnrin gbádùn tóbìnrin bá lásìkò ìbálòpọ̀ tó yẹ kọkùnrin gbádùn tó obìnrin bá lè mọ, tó bá lè ṣe lílálàálà fún kórópọ̀n, tó bá lá kórópọ̀n, ọkùnrin ya rẹ̀ máa balẹ̀. Kó yẹ pé kùkùmbà ọkùnrin ẹgbẹ́ ò le, ṣùgbọ́n tí obìnrin bá mọ kórópọ̀n ẹ̀ tó bá lè mọ, tó bá lè gbámú dáadáa, tó bá mú ìlà àárín méjèèjì tó wà ní kórópọ̀n méjèèjì yẹn, tó bá lè fi orí ahọ́n ẹ̀ la, kó fi orí ahọ́n ẹ̀ la láti ìsàlẹ̀ kó la dókè. Tó bá ẹ má demonstrate ẹ má fẹnu sọ ni ó fi orí ahọ́n ẹ̀ má bínú ẹ̀ débi ẹ má fẹnu sọ ni ẹ má demonstrate ó fi orí ahọ́n ẹ̀ la láti ìlà àárín yẹn ni o, kó fi orí ahọ́n ẹ̀ la láti ìsàlẹ̀ kó la lọ sókè. Tó bá la lọ sókè tó kó tún wá mórí lọ, kó wá máa hàn yẹn kó wá mú lọ sórí, ẹ má demonstrate kó wá mú ahọ́n yẹn kó mú lọ sórí kùkùmbà yẹn. Ó máa ń dùn lásìkò ìbálòpọ̀. Tí kùkùmbà bá ti wà nínú ìgbín onírun ìyẹn báǹkì àbí obìnrin, kórópọ̀n ló máa fi atẹ́gùn níta. Tí ìbá ṣe pọ́ ní pé kí n má demonstrate, torí àwọn ọmọdé, kórópọ̀n ló máa fi atẹ́gùn ibi tí kùkùmbà ti wà nínú ilé tóun ti ń ṣe fàájì, tó ń lọ ilé agbára, tó ń jáde, tó ń bọ̀. Kórópọ̀n ló máa wà ń ta, ló máa fàtẹ́gùn. Ṣé mo lè sọ bó ṣe máa dùn àbí kí n má sọ? ẹ má dùn. Ṣé mọ̀ bí kórópọ̀n ṣe ń bóyá dún ọ̀rọ̀ ni kí n má sọ bó ṣe ń dùn. Bó ṣe ń dùn yẹn, tí obìnrin yẹn tó ń sọ, tó ń fi èdè fọ̀ láti ibẹ̀ lọ, ìfèdèfọ̀ yẹn kórópọ̀n, iṣẹ́ tí kórópọ̀n ṣe tó ń fàtẹ́gùn ọ̀gá bẹ́ẹ̀ ṣe má ṣe orí bákan, but bí iṣẹ́ tí kórópọ̀n ṣáà ń ṣe ni pé bó ṣe ń fáyà, bí kíní ṣe ń fáyà yẹn, ó máa tún jẹ́ kí ìfèdèfọ̀ ọkùnrin àti obìnrin, ó máa tún jẹ́ kó rinlẹ̀ dáadáa. Ó máa jẹ́ kó rinlẹ̀ dáadáa. Iṣẹ́ kékeré kọ́ ni kórópọ̀n ń ṣe. Kórópọ̀n bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò yẹn, ó máa ń dín àìsàn kù lára ó máa ń fara gba àìsàn. Bóyá nìsín, bóyá obìnrin fẹ́ ní bóyá infection, ká ń pé ọkùnrin fẹ́, so kórópọ̀n ó máa ń fara kó. Ọ̀pọ̀ ìgbà yẹn pé àìsàn tó bá yẹ kó lọ sí inú, àìsàn tó bá yẹ kó gba ojú ihò jígà ọkùnrin kó gbà wọlé, kúkùmbà àìsàn tó bá yẹ kó gba ojú ibẹ̀ wọlé, kórópọ̀n ní ọ̀pọ̀ ìgbà ló máa fara gba àìsàn yẹn sára. So iṣẹ́ kékeré kọ́ ni kórópọ̀n ṣe ní àbí àwọn ọkùnrin. So fún gbogbo ẹ̀yin obìnrin tó ń gbà àwọn ọkọ yín kùkùmbà wọn kù díẹ̀, kò ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣe tó, ẹ̀yin ẹ jẹ́ kí kórópọ̀n kó sì gbà ṣe kùkùmbà yẹn ṣe lásìkò yìí ná. Tó bá gbà ṣe kùkùmbà yẹn ṣe lásìkò yìí, àwọn ọkọ yín gan á mọ̀ pé
gbogbo nǹkan táwọn obìnrin yẹn ń ṣe ń ta ẹ̀yin gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ má fi ọwọ́ kékeré fi mú ọ̀rọ̀ kórópọ̀n lásìkò ìbálòpọ̀, ẹ la lílálà ńlá bẹ́ẹ̀ ṣe ńlá kùkùmbà ẹ lá kórópọ̀n náà, ọkọ yín ló ní kórópọ̀n, ẹ̀yin lẹ ní kórópọ̀n, ẹ má tijú láti túraká fi kórópọ̀n ọkọ yín ṣeré. ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ látẹnu Toyin Tomato yẹn, ẹ̀yin obìnrin wá ń lé wọn ní tẹ́ bá fẹ́ pàdánù ọkọ yín sọ́wọ́ àwọn ọmọ oníṣòkòtò tínrín wọn ni ẹ máa lá torí pé ẹ̀yin náà lẹ ní wọn níbẹ̀ sí ń bá kùkùmbà ṣeré fẹ́rẹ̀ nǹkan bá kópọ̀ náà ṣeré nítorí pé iṣẹ́ ńlá méjèèjì ń ṣe. Toyin Tomato bí àyàn fẹ́ pè yín wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín tàbí méjì nípa bí a ṣe lè gbádùn ara nulẹ̀, nọ́mbà wọn ni ká pè yín sí. Ẹ ṣé gan 08035792122. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 08035792122. Nọ́mbà àlejò wa Toyin Tomato náà ni ẹ ti gbọ́ àtúmọ̀ wọn láìpẹ́ ká tún sọ àwọn nǹkan míì tó máa ṣùgbọ́n láǹfààní ṣùgbọ́n ẹ̀ tó bá tún fẹ́ mọ̀ nípa wọn dáadáa ẹ lọ sórí Toyin Tomato tẹlifíṣàn lórí YouTube ẹ bá ọ̀pọ̀ nǹkan tó ti sọ níbẹ̀ àtúnlọ́nà àtúnpadà ọjọ́ mi gbogbo rere gbogbo lọ́dẹ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.